Màlíkì gún orogún ìyá rẹ̀ lọ́bẹ pa nílùú Ìlọrin o. Ìròyìn kàyéfì lélẹ́yìí o. Ìròyìn àgbọ́sọgbánù ó ní ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ nílùú Ìlọrin tó jẹ́ olúùlú ìpínlẹ̀ Kwara nígbà tí ọmọ ọdún 17 kan tí wọ́n porúkọ rẹ̀ ní Màlíkì tó máa gún orogún ìyá rẹ̀ Fàlílátì Yusuf lọ́bẹ pa o. Ìṣẹ̀lẹ̀ náà mà rèé òun mà ló mà wáyé ní nǹkan bíi aago kan ọ̀sán ní ọjọ́ Jímọ̀ lágbègbè Daniel ní Gàákànbí nílùú Ìlọrin. Ọ̀kan lára àwọn ọmọ olóògbé náà tí wọ́n pe orúkọ rẹ̀ ní Tẹ̀sílímù mà sọ wípé nǹkan bíi aago kan ọ̀sán lẹ́yìn tí àwọn máa kírun Jímọ̀ tán oníṣẹ̀lẹ̀ náà mà wáyé o. Ó wá ṣàlàyé wípé Màlíkì máa ń jalè nílé àwọn mọ̀ní ń làwọn ṣe sọ wípé kó má mà délé àwọn mọ̀. Ó wá tẹ̀síwájú pé ní ọjọ́ Jímọ̀ lẹ́yìn tí àwọn kírun Jímọ̀ tán ń lòun mà rí Màlíkì lẹ́gbẹ̀ẹ́ lé àwọn o. Tẹ̀sílímù ṣàlàyé pé bí ó ṣe ti bí ìrun Jímọ̀ bọ̀ ń lòun rí Màlíkì tó máa ń fọwọ́ níta. Ó ní bó ṣe rí òun báyìí òun mà ló mà sá lọ o. Ó nígbà tí òun mà wọnú ilé ń lòun mà bá ìyá òun nínú àgbàrá ẹ̀jẹ̀ tí òun sì pariwo síta. Ó ní bí àwọn ṣe ń sunkún nínú ilé àwọn ó ní Màlíkì mà padà dé tó sì ti pààrọ̀ aṣọ tó wọ̀. Ó níbẹ̀ ló mà ti fi gbé ta wípé wò ó Màlíkì ló mà pa màmá òun. Ó ní bí àwọn ṣe ń bi léèrè ń làwọn rí ẹ̀jẹ̀ lára bàtà rẹ̀. Ó ní tí àwọn sì fà á lé àwọn ọlọ́pàá lọ́wọ́ níbi tó ti jẹ́wọ́ pé lóòótọ́ òun lòún mà pa màmá rẹ̀. Tẹ̀símù fi kọ́ rẹ̀ pé títí tí àwọn fi sin màmá wọn ní nǹkan bíi aago 7 alẹ́ o ilẹ̀ ìjẹ̀ òmò dá lára rẹ̀. Ọ̀kan lára àwọn ará àdúgbò náà arábìnrin Ọmọ́táyọ̀ ó mà sọ wípé ìyá Màlíkì tó máa ń ta òdùkú ó mà ti sá lọ tèfètèfè nítorí àwọn èèyàn tí wọ́n fẹ́ kọlù ú. Àwọn oníròyìn Muhammed kàn sí alukoro àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara arábìnrin Èjìrè Adéyẹmí Adétòun. Wọ́n ní ṣùgbọ́n títí tí wọ́n fi kóròyìn yìí jọ o wọ́n ní kò tí ì fèsì. kọ́lọ́run ọba Elédùmarè kó ṣàánú ọlọ́mọ ìjà dáràn mọ́sọ̀wádọ́nà tí wọ́n dá. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa káwá bá tẹ notification bell láti lè máa mọ àwọn ètò alọ́kòòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kú ìsinmi òní lọ́jọ́ àìkú èmi àti ń rè àníbáwọn kúkú ọ̀wọ̀ọ̀wọ̀ o.